gbogbo àwọn tábà Alhaji Wasiu Ayinde iṣẹ́ tí wọ́n pè mí kò sẹ́ni tó sọ̀rọ̀ Alhaji Wasiu Ayinde dáadáa àbúrò Alhaji Wasiu Ayinde tí bá bínú Alhaji Wasiu Ayinde tó fẹ́ gbọ́ kó lọ́wọ́ Alhaji Wasiu Ayinde ni wọ́n ní àwọn olórìṣà wa ṣé nǹkan báwọn Alhaji tẹ̀lé àgbà olórìṣà ẹjọ́ ta àwọn dẹ̀ lọ ó gbé gbára wọn lọ́wọ́ oníkẹ́ kúrúkọ́ lórúkọ bàbá tí wọ́n dẹ̀ rí pé ẹ̀yìn ti ṣe nílẹ̀ Alhaji Wasiu Ayinde àyẹ̀wò kúrò níwọ̀ àyẹ̀wò lẹ́mú kí lórúkọ ọmọ ẹgbẹ́ mi Kúnlé nìkan ni ò ṣe é dìbẹ́ẹ̀dì ṣé Mr. Kúnlé kúrò ṣé àbẹ́ ṣe ẹ̀yin fún ẹlẹ́ni ẹ̀dí travel ẹ̀yin sọ fáìmù mọ̀pẹ́ ẹ̀dí travel ṣé passport ẹ̀dí travel yẹ ṣó wà lọ́wọ́ yín ẹ fi hàn wá ẹnì kan ṣo tó lè dìbẹ́ẹ̀dì kan tí Mr. Kúnlé sọ tí mo lè believe òní Alhaji Wasiu Ayinde pé mi ò mú yín lọ ní olóògùn o irọ́ ni o dákọ́ ní olóògùn ilé aláwọ̀ tá a mú yín lọ pé kẹlọ kẹ gbé bá dání Alhaji bá sọ wàhálà ìlú tó Alhaji purọ́ but ẹ̀yin tẹ́ ìwà bẹ́ẹ̀ kọ́ o kò sí nǹkan tó gbé yẹn lè sọ tí màá believe yín. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá a máa sọ o ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá a máa sọ o mo bẹ̀ wá torúkọ Ọlọ́run including me ṣe rí àwa ń gbọ́ music ni o ìtàlàwà wà o Mr. Kúnlé àyẹ̀wọlé àbí kí lórúkọ wọn àwọn olórí wọn rí inú wọn tún lóde ẹ jẹ́ kí ní kan mọ̀ ní pé ṣé o pé Mr. Kúnlé yẹn sọnù fídíò wọn yẹn pé ọ̀tá pọ̀ nínú báńdì yẹn gan òótọ́ ni o mo rí gbọ́dọ̀ gbọ́ ẹ̀yin àgbààgbà onílù tẹ́ pè mí mo receive call oríṣiríṣi lọ́dọ̀ àwọn àgbààgbà onílù kódà gbogbo àwọn tó ti bá Alhaji Wasiu Ayinde ṣiṣẹ́ gbogbo wọn pátá ni wọ́n pè mí tó jẹ́ s kódà àwọn tó jọ wà láti 1980 tó jọ wà tó jọ ṣe first album gbogbo ló pè mí mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi búra mo kọjọ́ tó pè mí àti Ọlọ́run kọ́ ló ń ṣèdájọ́ fún mi tí n bá parọ́ èmi ò support anybody wọ́n rí fídíò mi wọ́n pè mí ọ̀pọ̀lọpọ̀ wọn jó yé mi pé èmi wọ́n ní mo sọ pé Mr. Kúnlé irú ọ̀rọ̀ tó sọ mo believe 90% inú ẹ̀ wallahi tallahi ismabilahi lanatulahi alali kasibina ẹgbẹ́ ní fún ẹni tó bá purọ́ wọ́n jó yé mi pé Mr. Kúnlé yóò tiẹ̀ sọ kankan wọ́n ní kò sọ anything wọ́n ní 90% kẹ wọ́n ní kò sọ 1% wọ́n ní tẹ́ bá push yẹ dèbò ṣe push ju bó ṣe wà lọ wọ́n ní àtúrọ̀ ó máa sọ̀rọ̀ ok ìyẹn kọ́ láti ẹ̀fẹ́ jẹ Mr. Kamaru oníbàtà tẹ́ ń ṣe interview ṣe mọ̀ pé ẹ̀yin ni captain K1 ultimate ń sìn ẹ̀yin ni captain fáwọn band boys yẹn this is like pé ẹ̀yin náà lè ṣe interview ẹ̀yin lè sọ̀rọ̀ ṣùgbọ́n pọ́ìntì mẹ́ta ni mo sọ last time ṣe bẹ́ẹ̀ gbọ́ fídíò mi yẹn bàrà kámọ́ olórúkọ mi nìyí náà ẹ̀ bẹ̀rù ewu tó bẹ̀rù rí ẹ̀ dìbẹ́ẹ̀ni ẹ̀ sọ̀rọ̀ lórí pọ́ìntì mẹ́ta yẹn tí ẹ̀ bá ti lè sọ lórí pọ́ìntì mẹ́ta ìbàrà kámọ́ quiet ẹ̀ dákẹ́ ẹ̀ má gíráàdì tàbí kankan mọ́ tí ẹ̀ bá ti lè sọ fún wa then you better quiet sit quiet torí tẹ́ bá tún jáde tẹ́ bá tún sọ̀rọ̀ mi tí kì í ṣe pé defend ẹ sọ̀rọ̀ nípa pọ́ìntì mẹ́ta yẹn kí ni pọ́ìntì ọ̀hún Mr. Kúnlé ní wọ́n ní àwọn olórìṣà wa ṣé nǹkan báwọn Alhaji tẹ̀lé àgbà olórìṣà ẹjọ́ ta àwọn dẹ̀ lọ ó gbé gbára wọn lọ́wọ́ oníkẹ́ kúrúkọ́ lórúkọ bàbá tí wọ́n dẹ̀ rí pé ẹ̀yìn ti ṣe nílẹ̀ Alhaji Wasiu Ayinde àyẹ̀wò kúnlẹ̀ níwọ̀ àyẹ̀wò lẹ́mú kí lórúkọ ọmọ ẹgbẹ́ mi Kúnlé nìkan ni ò ṣe é dìbẹ́ẹ̀dì ṣé Mr. Kúnlé kúrò ṣé àbẹ́ ṣe èní nìyẹn èjì ẹ̀yin fún ẹlẹ́ni ẹ̀dí travel ẹ̀yin sọ fáìmù mọ̀pẹ́ ẹ̀dí travel ṣé passport ẹ̀dí travel yẹn ṣó wà lọ́wọ́ yín ẹ fi hàn wá ó di méjì kí ni kúrẹ́ tí mo sọ sí ní kẹta ọlọ́run jẹ́ kí n rántí
ìgbẹ́jẹ́ ẹni ẹ̀rọ mọ́tò Bàdákámọ̀ ẹ̀dẹ̀ ń fi torí àti jẹ́ ẹ̀dẹ̀ ní kẹ́ ẹ sọ̀rọ̀ ni why you can't do quiet ẹ̀dẹ̀ ń bọ ọjọ́ ọ̀la yìí jẹ́ ẹ̀dẹ̀ ní sọ kí ní kàn fún yín Bàdákámọ̀ kàmẹ́ bàtà ẹ̀yin gẹ́ni mo send voice message sí ẹ wò ó onífúnjì òkè darúgbó olórí òkè darúgbó kó máa da itọ́ lẹ́nu kó máa fi gbogbo ojú ṣe pé wọ́n á gbé lórí ṣíà á jókòó á gbé microphone lọ́wọ́ lọ́wọ́ ó ń kọrin lọ ni wọ́n á tún máa ná lówó ẹ̀yin onílù lẹ́mọ̀ ń dàgbà Bàdákámọ̀ pẹ̀lú ṣé wọ́n yẹ you are above 50 ọ̀yẹ́ kẹ́ mi pé tá a bá rí ọdún márùn-ún méje tí ń sìn àìdè máa reject yín wọn á lọ́wọ́ yóò róòlù mọ́ wọn á lọ́wọ́ yóò róòlù mọ́ ẹ̀rọ ti bẹ̀rẹ̀ sọ́mọ́ pé ti kọ́lé o why are you lying Bàdákámọ̀ tẹ̀sẹ̀ mọ́ náà kan yín pé ilé mìíràn tilẹ̀ wà ní Ìyànà Pàjá ẹ̀yin kan tẹ̀ ń live pẹ̀lú ẹ̀yin àtàwọn family yìí mọ̀ sí jù àwọn national union tó wà ní Ìyànà Pàjá lẹ́mọ́ lọ́wọ́ tọrọ owó lọ́wọ́ wọn náà àwọn ẹni máa ń support yìí mọ̀ sí àwọn national union tó wà ní Ìyànà Pàjá lè gbé ilé mìíràn tilẹ̀ wá ẹ̀ láì lè fún yín nílẹ̀ fáì àná ẹ̀ purọ́ bẹ́ẹ̀ dẹ̀ purọ́ ìlẹ̀ mọ̀ ẹ̀ sọ́nu ẹ̀yin náà gbọ́n rẹ̀ sọ ẹni lẹ̀ yẹ wọ́n pin ní Alpha Plus ilẹ̀ ló wà ń bẹ̀ yẹ ṣé ilẹ̀ tí wọ́n ṣe foundation tí wọ́n kọ́ lẹ̀ ṣé wọ́n wà ń bẹ̀ yẹ ìjọba ti fún yín ṣe ẹ̀rí kọ́ Bàdákámọ̀ ẹ̀ tẹ̀ ẹ̀rántí ọ̀la tó máa yí bírí tọwọ́ tí náà nìyí wọ́n ṣe máa ń róòlù mọ́ tí wọ́n á ní ó ti dàgbà ẹ̀mẹ́ lómi wà tẹ́wọ́ interview yìí kí lẹ fẹ́ wí ẹ̀mẹ́ ìdí òdà ààrẹ yìí létí o ẹgbẹ́ tẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ tẹ̀ ń kọ́mẹ́ǹtì tẹ̀ ń sọgbà kan ẹ̀wọ̀n ra mọ́tò fún wa tẹ́ ló ra mọ́tò àwọn soviets mẹ́rin ní gbogbo wọn náà tẹ́ ló ra mọ́tò fún wọn ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ onílù mi ẹ lọ sórí YouTube ẹ prove me wrong ẹni tẹ́ bá ń gbá mi mo máa ń pa music mo ti bá fún ìṣe onífúnṣe dáadáa rí kí lè expect kẹ́ gbọ́ lẹ́nu àwọn ọmọ ṣáìdì tó ń sọ̀rọ̀ ṣe kọ́ sọ pé àìdí òdà ni ibẹ̀ wọ́n sì wà ń bẹ̀ wọ́n ti interview Mr. Kúnlé náà rí tó náà ìdè dáa kò sẹ́ni tí wọ́n bí tí ó sọ pé kò dáa ó sì wà ń bẹ̀ tó bá kúrò ń bẹ̀ lẹ́yìn kẹta sọ wàláhì gbogbo àwọn tó bá Alhaji Wasiu iṣẹ́ tí wọ́n pè mí kò sẹ́ni tó sọ̀rọ̀ Alhaji Wasiu dáadáa bínú Alhaji Wasiu tí bá bínú Alhaji Wasiu tó fẹ́ gbọ́ kó lọ́wọ́ Alhaji Wasiu dé ni tó fẹ́ ní kẹ́mi lówó ju wọn lọ tó fẹ́ ní kí n lówó tó wọn ni Ọlọ́run ẹ jẹ́ ká kú ìwọ̀n òsì ẹ ká gbàgbé ọ̀rọ̀ ayé ìkọ́mọ́ mi ò lè lówó Alhaji Wasiu yẹ láyé mi ò lè lókìkí ẹ láyé kì í fẹ́ pẹ̀gẹ́sì gbogbo àwọn tẹ́ ẹ wò yẹn ó gba àwọn olóòtú náà kọ́ nìyẹn bẹ́ẹ̀ dàbí Ayọ̀ Jamiu ní London ṣe wẹ̀ pé ẹ̀yin lẹ pùsì Mr. Kúnlé jáde tẹ̀lé ọ̀sán kan sọ yẹ níbi interview ẹgbẹ́ yẹn ò bá yìí ṣiṣẹ́ mọ́ nítorí pé àti wọ́n ń bínú Mr. Kúnlé ìwọ ló ń pe gbogbo àwọn fáǹsì ètò ẹ̀ bá rí Mr. Kúnlé pẹ̀lú ẹ wà á pè é kó mọ̀ràn lọ́wọ́ o kò bá Wasiu ìdí ṣiṣẹ́ mọ́ ẹ pè lẹ́yìn kó má fún nìkan o kò bá ìdí ṣiṣẹ́ mọ́ ẹ̀yin náà lẹ gbélé ilé Mr. Kúnlé jáde Mr. Ayọ̀ Jamiu ló bẹ̀ẹ́ pẹ̀lú orúkọ Ọlọ́run ẹ bá wa gbélé ilé tí Kamaru Bàtà kọ́ jáde alápàlà yìí ó sì kí o lẹ́sítẹ́ tó ṣẹ̀fẹ́ àlàó àti Saheed Òṣùpá níbẹ̀ yẹn níbi kan ìgbà tí Ọ̀sínláìsì tó sick àlàó ní kó wá sí play mọ́ òun tẹ bá fi ń pín ní play ẹ lọ́ máa gbé tiẹ̀ fún ìgbà tí gbogbo sick Sule SARS Òṣùpá ní báwo àbá máa sinmi ogbó tẹ bá fi ń pín ẹ máa lọ fún tiẹ̀ ó dà kí tẹ máa ju èyí tó ń gbà tẹ́lẹ̀ lọ tó rọrùn lóògùn kò lè jáde mọ́ bọ̀dà alápàlà ẹ mọ̀ jókòó lùlù sí mà ní ẹ lè rìn mọ́ wọ́n máa ń dì í lọ́wọ́ lọ́sùn ni ẹ̀yin náà jáde ń sọ̀rọ̀ pé ẹ ti kọ́lé lóòótọ́ ẹ kọ́lé ilé olójú mẹ́fà àbójú mẹ́fà kan yẹ yìí ẹ sì ní àfẹ́sì ẹ dì náà ẹ ṣe fídíò lẹ́yìn kẹgbẹ́ jáde
lóòótọ́ ẹ̀kọ́ ara yóò yá ǹjẹ́ lè ṣáìsì lè fún ní bẹ́ẹ̀kì tẹ̀ wà lé kí wọ́n máa fún yín lówó tó bẹ́ẹ̀ kẹ́ máa lọ ṣó bàbá oní sars yìí kọ́ bó ṣe sick nìyẹn náà tó máa lo tó máa play sars saxophone ó sick ìjẹ́ fún ní chance kò gbélé ó play títí pẹ̀lú sick yẹn tó fi kú ní 2 years ago ẹ wá ń purọ́ ẹ ti ń jókòó kọrí o wọn àfi freedom gbogbo bẹ́ẹ̀ni kìíní bá purọ́ MC Murphy ó sọ tiẹ̀ jáde o Sunday Oyèbádé ó sọ tiẹ̀ o àwọn captain ó gbọ́dọ̀ tó ti báyìí iṣẹ́ kì í ṣe ìyẹn nìkan o ẹ máa rí fídíò mi between tomorrow and next tomorrow 3 hours máa sọ gbà sínú àwọn fújì yẹn máa sọ fún yín Mr. Jamiu ẹgbẹ́ ní àwọn ọmọọṣẹ́ jáde ẹnì kan ṣoṣo tó lè defend kan tí Mr. Kúnlé sọ tí mo lè believe òun ni Alhaji Wasiu Ayinde pé mi ò mú yín lọ ní olóògùn o irọ́ ni o dákọ́ ní olóògùn ilé aláwọ̀ tá a mú yín lọ pé kẹlọ kẹ gbé bá dání Alhaji bá sọ wàhálà ìlú tó Alhaji purọ́ but ẹ̀yin tẹ́ ìwà mẹ́ẹ̀ kọ́ o kò sí nǹkan tó gbé yẹn lè sọ tí màá believe yín Mr. Kúnlé aláwọ̀ yìí Mr. Kúnlé nǹkan kò ní sẹ́mi yín jọ ti èyí sì I stand by you torí ọgbà àwọn àgbàgbọ́ onílù tí wọ́n pè mí ni wọ́n jẹ́ kí n mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tẹ̀sán òdodo ni ẹ sọ fún mi ẹni ẹ̀kọ́lé ẹ lọ sórí YouTube ẹ lọ gbé ẹ lọ sáàgbé YouTube ẹ lọ mọ onílù kan àwọn APCON náà pẹ̀lú onílù ẹ lọ mọ onílù Àyìndé kan Barrister kan Kọ̀líjì kan Òṣùpá kan Wàsíù kan tó jáde tó ní pé òun commotion tó bá kọ́lé ojú mẹ́rin wọ́n máa kọ́ ṣe yàrá méjì ni yàrá méjì tó kù play wọ́n máa ń ṣe mọ́ra wọn wọ́n máa ń kọ́ mọ́ra wọn lára wọn àì commotion rí kò sọ yóò tó commotion ó surprise mi gan pé mo rí ilé Mr. Kúnlé yẹn gbọ́ tí Mr. Dájú bí ni pé ilé yìí ó kọjá kékeré gbọ́ tí mo yẹ sọ ni iṣẹ́ tó ṣe London ni orúkọ mi ìrẹ́jú fídíò ìkọjù máa tó rí fídíò mi 3 hours tá a máa jókòó tá a ṣe kọ́ ṣò màá yẹ kẹ́ mọ́ kó tó ṣe àwọn ibi táwọn olórí yẹn dájú dé tí wọ́n síwú dé gbogbo ọmọ iṣẹ́ wọn tẹ́lẹ̀ yẹn wọ́n máa ń gbé àwọn ọmọ iṣẹ́ wọn yẹn by plane ni o ẹlòmíì gba 7,000 per show ẹlòmíì gba 8,000 ẹlòmíì gba 10,000 olórí tó bá pín owó jù iṣẹ́ kan fún gbogbo abáàdì yẹn wọ́n ṣe pọ̀ tó wọ́n pín 500,000 wọ́n aláwọ̀ níbi pé tẹ́ bá pa 10 million ló jẹ́ agbó yẹn wọ́n pín 500,000 bó tó bá pín 500,000 kò ní dúró kó ní 500,000 sí fún wọn ẹ̀pìn 1 million tó rà á ta ó ń kó gbogbo 9.5 yẹn ó ń kó lọ rédíò lẹ́yìn pé àwọn nìkan lè máa dúró mọ́tò ńláńlá àwọn nìkan lè máa kọ́lé ńláńlá èwo ẹgbẹ́ onílù elégbè oníbàtà tó kọ́lé ńlá ẹgbẹ́ wọn jáde